Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga ṣe yín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù keje. Ìyìn àti ọlá ni fún orúkọ yín, fún oore ọ̀fẹ́ ńlá bàtàbàtà báyìí tí kò ṣeé fowó rà o. Ọlọ́run ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lé ní kó ṣayé ọkàn àti ara wa ní rere, kó tún ilé wa ṣe o. Kí a má jẹ́ olùgbọ́ nìkan ṣùgbọ́n ká jẹ́ olùgbọ́ àti olùṣe, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 13 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lé ní sọ wípé olùrànlọ́wọ́ ní tòótọ́ apá kìíní. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé òwe orí 21 ẹsẹ̀ ìkọkànlá. Ìwé òwe orí 21 ẹsẹ̀ ìkọkànlá. Àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láìbẹ̀rù, bẹ́ẹ̀ ni òun kì yóò ṣe aláìní èrè iṣẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé òwe bákan náà orí 21 ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ta ni yóò rí obìnrin oníwà rere nítorí iye rẹ̀ kọjá yíyùn? Àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé o láìbẹ̀rù, bẹ́ẹ̀ ni òun kì yóò ṣe aláìní èrè iṣẹ́. Rere ni obìnrin náà yóò máa ṣe fún un, kì yóò ṣe búburú ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Obìnrin náà yóò máa ṣàfẹ́rí kúbúsù àti ọ̀gbọ̀n, ó sì fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tinútinú. Ó dàbí ọkọ oníṣòwò, ó sì mú oúnjẹ rẹ̀ wá láti ọ̀nà jíjìn rere wá. Òun a sì dìde nígbà tí ilẹ̀ kò tíì mọ́, a sì fi oúnjẹ fún ènìyàn ilé rẹ̀ àti iṣẹ́ ọjọ́ fún àwọn ọmọbìnrin rẹ̀. Ó kíyèsí oko, ó sì mú èrè, ọwọ́ rẹ̀ ni ó fi gbin ọgbà àjàrà. Ó fi agbára gba ẹ̀gbẹ́ rẹ̀ ní ọ̀já, ó sì mú apá rẹ̀ méjèèjì lé e. Ó kíyèsí pé ọ̀já òun dára, fìtílà rẹ̀ kò sì kú ní òru o. Ó fi ọwọ́ rẹ̀ lé kẹ̀kẹ́ òwú, ọwọ́ rẹ̀ sì di ìrànwọ́ mú. Ó na ọwọ́ rẹ̀ sí tálákà ní tòótọ́, ọwọ́ rẹ̀ sì kan àwọn aláìní. Òun kò sì bẹ̀rù òjò dídì fún àwọn ará ilé rẹ̀, nítorí gbogbo àwọn ará ilé rẹ̀ ni ó wọ̀ wọ́n ní aṣọ ìṣẹ́po méjì. Ó sì wí aṣọ títẹ́ fún ara rẹ̀. Ẹ̀wù dáradára àti eléṣà àlùkò ní aṣọ rẹ̀. Àmọ́ ọkọ rẹ̀ ní ẹnu bodè nígbà tí ó jókòó pẹ̀lú àwọn àgbà ilẹ̀ náà. Ó dá aṣọ ọ̀gbọ̀ dáradára, ó sì tà á pẹ̀lú. Ó fi ọ̀já àmùrè fún oníṣòwò tà. Agbára àti ìyìn ní aṣọ rẹ̀, òun sì yọ̀ ní ọjọ́ tí ń bọ̀. Ó fi ọgbọ́n yẹ ẹnu ara rẹ̀, àti ní ahọ́n rẹ̀ ní òfin ìṣe. Ó fi ojú sílẹ̀ wo àwọn ará ilé rẹ̀, kò jẹ oúnjẹ ìmẹ́lẹ́. Àwọn ọmọ rẹ̀ dìde, wọ́n sì pè ní alábùkún fún, àti baálé rẹ̀ pẹ̀lú, òun sì fi ìyìn fún un. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ni ó hùwà rere, ṣùgbọ́n ìwọ ta wọ́n yọ o. Ojú dáradára ní ẹ̀tàn, ẹwà sì já sí asán. Ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa, òun ni kí a fi ìyìn fún o. Fi fún un nínú èso iṣẹ́ ọwọ́ rẹ. Jẹ́ kí iṣẹ́ ọwọ́ rẹ kí ó yìn ní ẹnu ibodè. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Olùrànlọ́wọ́ ni aya tó ń ṣe àtìlẹ́yìn àti àfikún fún ọkọ rẹ̀ láti mú èrèdí Ọlọ́run fún ayé wọn ṣẹ. Kódà nígbà tí kò rọrùn, Ọlọ́run ń ṣètò ìgbéyàwó gẹ́gẹ́ bí ìlàkalẹ̀, níbi tí aya yóò ti máa ran ọkọ rẹ̀ lọ́wọ́ dípò kí ó máa fi igagbága pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bí ayé ṣe rí ní òní o, gẹ́gẹ́ bí àwọn ènìyàn tó wà nínú ọ̀wọ́ kan náà kò ṣe lè fi igagbága pẹ̀lú ara wọn, kí wọ́n sì retí pé bóyá àwọn yóò borí. Àwọn ọkọ tàbí aya tó bá ń bá ara wọn figagbága kò gbọ́dọ̀ retí ìgbéyàwó tó ní àṣeyọrí rárá o. Ilé tó bá yapa sí ara rẹ̀ kò ní lè dúró. Ìwé Máàkù orí 3 ẹsẹ̀ 25. Ọ̀kan ní ọkọ àti aya, ó yẹ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ọwọ́ kan náà ni láti ní àṣeyọrí nínú ìgbéyàwó wọn àti láyé yìí. Ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 7 dé 8. Àwọn obìnrin kan tó ṣe àṣeyọrí láti gba ìgbéraga láàyè láti wọ inú ọkàn wọn débi pé wọ́n ti dẹ́kun àti máa tẹríba fún ọkọ wọn títí di èní. Ìyàwó mi sì ń ṣe oúnjẹ fún mi o. Nígbà tí àyè bá wà, ó máa ń lo àwọn aṣọ mi, èmi náà sì máa ń lo aṣọ tirẹ̀ pẹ̀lú. Nígbà tí mo jẹ́ olùkọ́, à ń gbé ibì kan tí kò tíì lajú, ó máa ń gẹ irun fún mi.
gẹ́gẹ́ bí ọkọ obìnrin rere inú Bíbélì kíkà tòní. Àyà mi gbẹ́kẹ̀lé aya mi, ojú rẹ̀ kì í sì dí láti ràn mí lọ́wọ́. Ohunkóhun tí mo bá gbé lárugẹ, òun náà yóò bá mi gbé lárugẹ pẹ̀lú. Mo rántí ìgbà tí à ń kọ́ abúlé àdúrà orí òkè Kámẹ́lì. Iṣẹ́ àkànṣe ńlá kan ni, ṣùgbọ́n ẹ̀ẹ̀mẹ́ta péré ni mo lọ síbẹ̀ o. Ọjọ́ tí a ṣe ayẹyẹ fífi ìpìlẹ̀ lélẹ̀, ọjọ́ tí mo pinnu láti mú àwọn ọmọ mi lọ síbẹ̀, àti ọjọ́ tí a ṣe àkànṣe náà, tí iṣẹ́ àkànṣe náà parí. Ní ìgbà gbogbo àsìkò kíkọ́ rẹ̀, ìyàwó mi ló ń ṣe àbójútó gbogbo iṣẹ́ náà. Ìyẹn ni olùrànlọ́wọ́ tòótọ́. Ó ṣetán láti la làálàá yóò wù kọjá láti rí i dájú pé mo ṣe àṣeyọrí. Ó ti dúró tì mí ní ìgbà tí ó le àti ní ìgbà tí ó rọ̀. Èyí ni ìdí tí mo fi ní àǹfààní sí ohun gbogbo tí Ọlọ́run fi jíǹkí mi. Nígbà tí ọkùnrin gidi bá ní olùrànlọ́wọ́ tòótọ́ gẹ́gẹ́ bí aya, yóò ṣetán láti ṣe ohun gbogbo láti dáàbò bò àti láti mú inú rẹ̀ dùn. Mo sábà máa ń sọ pé ènìyàn lè gbá mi ní etí o, màá sì kọ ìkejì sí. Ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá fi ọwọ́ kan ìyàwó mi, ẹni náà yóò rí Ọlọ́run mi, iná tí ń jó ní run láti bá já ìjàkadì. Gẹ́gẹ́ bí aya, ṣé ọkọ rẹ lè gbẹ́kẹ̀lé ọ bí? O gbọ́dọ̀ lè bo kùdìẹ̀kudiẹ rẹ̀, ṣe ayẹyẹ àwọn àṣeyọrí rẹ̀, kí o sì jẹ́ alátìlẹ́yìn rẹ̀ ní àkọ́kọ́. Tí o bá jẹ́ ọkùnrin tí o ní olùrànlọ́wọ́ tòótọ́ ní ẹ̀gbẹ́ rẹ, o gbọ́dọ̀ tọ́jú rẹ̀ o, kí o sì ṣìkẹ́ rẹ̀. Wúrà iyebíye ló jẹ́ o. O sì gbọ́dọ̀ ṣe é gẹ́gẹ́ bí ọ̀kan kókó àdúrà. Òní ni ọjọ́ ìbí ìyàwó mi. Jọ̀wọ́ darapọ̀ mọ́ mi láti gbàdúrà pé Olúwa yóò túbọ̀ máa dì í mú, yóò fún un ní okun. Ẹ jẹ́ á sọ pé bàbá mi ní orúkọ Jésù. A fi mọ́mì Folú Adébóyè lé yín lọ́wọ́ o. Olúwa ẹ bá wa dì wọ́n mú o. Olúwa ẹ bá wa tú okun àti agbára wọn ṣe o. Olúwa ẹ ràn wọ́n lọ́wọ́, ẹ má ṣe fi wọ́n sílẹ̀ o. Ojú rere àti àánú yín ẹ jẹ́ kí ó mọ́lẹ̀ sí wọn lára o. Ọlọ́run, okun tí wọ́n nílò láti ṣiṣẹ́ ìránṣẹ́ yìí, Olúwa yọ̀ǹda rẹ̀ fún wọn o. Ẹ má jẹ́ kí wọ́n ṣubú ara, kí wọ́n má ṣe ṣubú ẹ̀mí. Ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó má ṣe dágbére fún wọn, àti ní ìjọba ọ̀run kí a má ṣe wá wọn tì. Kí Olúwa kí ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi share, kẹ́ máa like, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀. Happy birthday to Mommy Gio.